Make sure you do accordingly. I must get to the root of this matter. So, boxing limiting is low. I swear to God Almighty, the next time you try this with me, you will be dead. Ìgbà àkọ́kọ́ ni tí màá gbéṣẹ́ fún ẹ. Ṣé ìwọ mọ̀ pé ibi tí ìṣòro ilé bá wà níbẹ̀ lọ pé máa wà ní? Wọ́n force me fẹ́ bí láwọn. Everything about you is perfectly good. Just wake. Meet my fiancé. Bukumi, Bilal, my friend. Ọmọ tí ò ní bí nínú mi. Tẹ́ bá lọ slow ni, I need information kankan gbà lẹ́nu bàbá ẹ̀. Make sure you pay a crew be at all until Baba to arrest our guys. I cursed the day I met you, and to everyone who made it possible. Bilal, Ọmọ Ọ̀túnba, hello my friend. Yeah. Yes. Gotcha, la 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 la, go down. Mommy, no time, slow down. Don't wait till they let me rock ya, rock ya, rock ya, rock ya, body. I say go down. Ìgbéni fún ẹni tí Olúwa ò fi rán tó jíṣẹ́. Àládìmọ̀ náà mà ní pé eku ń lé mi lẹ́. Àlátẹ̀ ńlá yìí ní òtítọ́ ló máa wá sí ojú. Ọ̀gá, gàrí lẹ̀ ń jà yìí. Látàárọ̀ gàrí àtẹ̀pàlẹ̀ fẹ́ jẹ. Wọ́n tó wá máa ń rọ mí nínú kẹ́ẹ̀gì. Kò wá ṣe gbígbóná kẹ́ẹ̀gì tí ń gbẹ́sẹ̀ yìí kò jọ. I've been telling you guys times without number. Kò sí ìwọ̀n tó ń lé pé ọ̀kan ṣògùn owó. You see, Yoruba bàtà ní ó jẹ́ nǹkan tó believe pé life begins at 60. Ẹ̀yin náà ń wo bẹ́ẹ̀ ṣe ṣayé wa. Èwo ṣe jẹ́ gbogbo aládùúgbò kí wọ́n sọ wá lóko. Àtàtà bá yín sọ láti jọ yìí. Kọ́rọ̀ yìí máa lọ dàbí àwọn olóṣèlú tó yẹ pé wọ́n máa lọ tọ́jú owó sílé. Tó bá dìgbà kàmpé, owó ti máa bù. More than 10 million naira. Mo gbà tán láti 50,000 fún wọn. 50 million fún wọlé. Àdúrà owó wà bẹ̀rẹ̀ bọ̀ ọ́kẹ́ pé gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ló mọ́ gbà lọ. Kébí ni mo dùn lẹ́yìn. Èso òfurá gbé nǹkan sí ọ. Ǹjẹ́ sẹ́yìn náà? Torí tí bàbá rẹ bá ń wọ̀ wá wí ìwé ní kọ́ kí ló fi yàtọ̀. Kì í ṣe bàbá yín. Ibi tá a bá jẹ́ gbọ́n, èmi náà fún wa pẹ̀lú àwọn èkó díẹ̀ díẹ̀. Di tí ń di bàbá máa ń jà wá. Mo sì já ronú pé kọ́nà dé jèrè iṣẹ́ mi, àsìkò tí ìṣó láti jèrè iṣẹ́ mi báyìí, mo fẹ́ máa náwó ń gbòòrò.
Wọ́n ṣe ní pé ọmọ tí wọ́n láìkì sí around kó lọ sí Alexandria. Àwọn àràbò kan ni wọ́n ránṣẹ́ sí. Bó lè ṣe ń gbọ́, wọ́n ní àràbò yẹn, wọ́n ní àwọn Egyptian, wọ́n ní wọ́n ní agbára àkọ́kọ́ lè ṣe. Mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, mo mi pa wọ́n lọ́wọ́lọ́wọ́. Ẹ má wọrí. Máa fún yín láti tàbí kí fún yín diva. Kan nínú àwọn méjèèjì, wọ́n máa gbé yín débẹ̀ tí. Kílẹ̀ mi náà, diva àbí Násì. Gbọ́ ẹni ìfẹ́ wọn, ẹni kan ní ìfẹ́. Ṣé ẹ má bá àwọn bàbá sọ̀rọ̀, ẹ má bá àwọn ṣeré because ẹ ti ṣe comedy lójú mi, ẹ jọ Sisi Quadri tó máa ti fẹ́. Mi ò ṣeré, mo mì nìkan, mi ò fẹ́ gbọ́n nọ́ọ̀sì tó ń fún mi rárá, ẹni gbogbo mo fẹ́. Ṣé wà ó? I'm okay. Mo mí pé ṣùgbọ́n. Of course, I'm really okay. Ṣé ológun àrùn ni tó wá ṣẹ̀ṣẹ̀ ń ṣiṣẹ́ lára ẹ̀ àbí orí ẹ̀ ò pé àbò gbàgbé ọpọlọ ẹ̀ sí i? Lọ́nà wo? Wọ́n dá ṣàlẹ̀ máa ń hẹ̀. Òun kọnu sí èmi. Ń gbé èmi ló fẹ́. Ṣóṣì máa fowó oúnjẹ ránṣẹ́ sílẹ̀. Because tó bá yẹ kó máa fowó oúnjẹ ránṣẹ́ sílẹ̀, irú ẹ̀ wò lè kọ lẹ́tà sí kó pé kí kó wá pa ẹ̀mí. Ìyálà ìyá ẹ̀ ni mo jẹ́. Like irú ẹ̀ sí mi. Ṣé torí pé àtijọ́ ṣe mú? Àtàrí àjànàkú lè mi kò kí ń ṣe ẹ̀rọ ọmọdé fún lòun títí ẹ̀. Like are you joking? Stop playing. Ṣó ti yá wèrè ni? Ṣórí ẹ pé ṣé kọ́ lórí ẹ ti jó ni àbí play ẹ̀gẹ́ ti dọ̀tí? Oh my, calm down. Ṣùgbọ́n ó lè fẹ́. Ó wà lẹ́nu. I had it. So gbogbo àwọn bọ́sùkọ́ náà tó mú láṣírù, gbogbo àwọn pèlè tí wọ́n mú ní àṣírù, àwọn bàtà bẹ́ẹ̀dà select tí wọ́n ń dà ní tẹ́tẹ́ nípa. Àwọn ṣẹ́ẹ̀tì tó ló wọ ṣẹ́ẹ̀tì òjò nígbà ẹ̀rùn, sórí ẹ pé sórí ẹ ti burú ni. Àlùkò karo white ṣó wa okay. Ṣó stupid ni, ṣáwọn lu tí fún ẹ. Ṣáwọn jí ẹ̀yìn tó ń lo yẹn náà, ṣáwọn oh my God. Tí alábá ń gbé lè sọ́lẹ̀, kékeré náà máa máa gorí ẹ̀. Like for real? Stand up! Jẹ́ ìta. Ọmọ ìlú sùúrù lọ. Ìta! Kí ló dé? Farabalẹ̀ ọ̀nà ìgbówó lẹ́fẹ́ gbà. Ó ga ọ́. Omi já fún ẹgbẹ́ omi já fáwọn ọ̀nà. Débọ́lá, ó Cairo lè fẹ́ wá Cairo lè ti dé yìí. Ìyẹn Cairo àbí ẹ̀rọ. Kò ń ṣọ́ra mi lásán o. Ibi tó bá ṣe ṣe ní ìbàyí, lè ṣe máa bá rẹ̀ ẹ̀rọ. Ìwé ilé ọ̀bẹ ìṣọ́lá yan ní ìtì. Ìrẹ́jọ ìṣẹ́nu fẹ́ tó bẹ́ẹ̀ ní o. Àti sí ọ̀tí bá rẹ̀. Ṣé ìlú yìí, ó ní píríncípù ó lẹ̀ ní pọ́lísì. Tó bá ti fọwọ́ sí tọ́wọ́ ń gbé, tó ń lọ bí iṣẹ́ ẹ̀ déédéé. Mo ní láti fi ṣẹ́ wọlé wá wo tíìbì ṣe fàájì fẹ́rẹ́fẹ́ ló tún kù. Má tẹ̀gbẹ́ gbẹ́kẹ́gbẹ́ o. Ní ẹgbẹ́ lọ́wọ́ ṣe kókó jù nínú ìlú ìlú. Ó wà very very important.
Ebi báyìí ọlọ́pàá ń dáhùn padà wọ́n ń dìpọ́tì o. Ìgbà wọn àjọ kílọ̀bù àjọ gbá kiri má jẹ́ kí yẹn wà lọ́kàn ẹ̀ àdọ́dà àti wọ́n dédé máa gbé o. Ọlọ́run ṣe tiẹ̀ ní ogun ó ṣe ló ṣe gbọ́ o. Ọ̀rẹ́ àjọ wọn wáyé fi létí o. Òdòdó wọn lọ́wọ́ báyìí. Kò yẹ kí n máa pè jókòó báyìí torí bí bọ̀ ní ẹ̀nà ọ̀rẹ́ mi ní ẹ̀. Ṣùgbọ́n ìbá ní àbá ní bàbá ẹni abálábà ní bàbá ó bá ní bíbá yìí. Tètè ní ilé ẹ̀mọ́ ní bíbá yìí jù ẹ̀ lọ tó jọ. Àwọn sì fi tẹ́wọ́ ń gbé o. Lákòókò náà jẹ́ kọ́kọ́ dúpẹ́ fún ọ pé àwọn olè tí wọ́n wọ́ oúnjẹ àwọn ìlú èrè ni ọ̀rẹ́ mélòó ni ó pọ̀ rẹ̀ rẹ̀ ń kó kékeré ìlú èkó fún wọn lọ́pàá àìmọye àwọn tí mo ní gbé o kò yí sí ni wọ́n ń pariwo àwọn èèyàn wà lamẹ́ríkà wọ́n wà ní Canada kò yí sí ni wọ́n sọ mọ̀tò wà wà ní Cairo Africa country ìyànjú àti wọn lọlé wọ́n wà bẹ̀rẹ̀ wà nígbà kò lè wọ́n kì í àmọ́ wọn ń ṣe ìlérí fún ìlú tó mú mi wọ̀ yìí ní ojú rẹ̀ jẹ́. Àbí kò má bójú ara tiẹ̀ nígbà jẹ́. Ọjọ́ ìjọba jẹ́. Tí wọ́n padà fi sí ẹ̀yìn ọ̀fun proud family nígbà ó sì ọ̀rọ̀ lọ́rùn. Ojú mi jẹ́ ojú bó àfibàjẹ́ ṣùgbọ́n fọwọ́ sí ibi tọwọ́ ń gbé. Ó ṣe kókó gan o. Ọmọ nínú ìjú ẹ̀ lọ ìbọ̀kọ̀ sí wàdà wò. Ọmọ tó bẹ̀rẹ̀ bọ̀. Bọ́ọ̀ wá ní iṣẹ́ tí ọ̀sọ̀pọ̀ bá mi rán. Amazon agent ní ìrọ̀lẹ́ báyìí bóyá tàbá wọ́pọ̀ tán sí ẹ̀ka débẹ̀ ó máa ní iṣẹ́ lọ́wọ́ mo kọ́ fẹ́ bò tètè ẹ̀ṣẹ̀ mo lè bẹ̀rẹ̀ sí pawó pawó máa pààyàn. Gbogbo àṣẹ wọ stọọkì kàkí ká ní pẹ̀lú sẹ́wọ̀n yóò mi náà mọ̀ làágùn. Bẹ́ẹ̀ ni o. Mo fẹ́ lówó mo fẹ́ kọ́lé mo fẹ́ jayé o. Ọmọ alára ayọ̀, ètò ìrí ìjọba ara rẹ̀, ó bẹ̀rẹ̀ sí ìfúyọ̀. Mìndìmìndì, ọmọ òye. Ayé dùn jò yà lọ. Ayé yìí sì bàjẹ́ wọ́n fún yín. Nígbà tẹ́yìn mẹ́rin rẹ̀ bí iṣẹ́ tíṣẹ́ wá kàláàsì mọ́ yín lọ́wọ́. Nígbà tí ó fi kàláàsì ń bolẹ̀ lọ. Nígbà tí mo ná 3 million fún gbé ìwé láti Nàìjíríà wá sílùú Cairo. Àbí ìṣe bẹ́ẹ̀, ó wá dùn mí o, ìwọ sọ pé ọkọ ọ̀gá rẹ̀ fẹ́ bọ́ọ̀sì. Ó fẹ́ fi tipátipá bá mi sùn. Ẹ máa wo lórí burúkú. Ìwọ tó ti ní sílẹ̀sì bí ó kọ ìsọ́fúlẹ̀sì. Òyìnbó ni àbẹ́yàn dúdú. Ó lẹ́nu ni. Aráàbù ni. Èwo lórí burúkú o. Ó wà Nàìjíríà ọlọ́kadà ní gún wèrè o. Àwọn ọmọ tó ti mú kó kéèyàn tí ń fà tí ń jọjọ kùjọ. A máa ṣe páyà rẹ tó bá ibi ìgbọ̀ bẹ̀rẹ̀ òfò ni. Tó dé fìlà bí ẹyán fẹ́ pẹ̀lú ọ̀sẹ̀ kò dùn mí o. Sórí wọ alùmúsoge. Àbí èsè bẹ́ẹ̀. Olùsí ó dé bíbá ń gbọ́ dé Cairo lọ́wọ́ á sọ fún èmi pé wọ́n ló lóyún oṣù kan. Èyí tó bìrè o kẹ̀rẹ́ bí nǹkan ọ̀bì olóhùn bímọ. Àbírè kọ́ ọmọ rí ó tètè dàgbà kí wà lọ́wọ́ ṣiṣẹ́ gàràgàrà mọ̀ gbàdúrà. Kó náà ọmọ lẹ́nu kó lè gbé gun wa àti ìyá rẹ̀ kẹ́sì sófo dànù. Pùrìmáṣọ́ ìwọ náà ṣe kàláàsì. Kí ló faraṣe? Faraṣe kàláàsì mo mọ̀ dáràn. Àǹtí aláṣọ tẹ́ẹ̀nì ẹ̀rọ olórí bọ́sí kọ̀rọ̀. Àbí èsè bí òfin lẹ̀kì ọ̀sùn ọwọ́ bóun ò ṣe nílé wèrè lọ́dọ̀ àràbù sí gbàgbé ẹgbà mi ẹwà ilé mi ẹwà ìyá mi kọ́nà mọ́ jẹ́ ń sófo dànù. Onírun lójú bí abẹ́bẹ́ èṣù. Kò ní kára sẹ́ni wèrè sẹ́ni ilé ẹ̀sẹ̀dá spam sílẹ̀ ni. Nígbà ìpá ti tọ́tọ̀ kútọ̀ fún ọ. Jọ́nà ètò ìlú sẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ sẹ́ sọ̀rọ̀ lẹ́ ò lé sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ kí lẹ wí? Èmi Màlẹ́sì. Sẹ́dá kú sẹ́ mọ̀ jàrá mọ́ mọ̀ sí ìyá wèrè inú ilé ẹ̀wọ̀ àgbà ni. Èmi lè dẹ́sà Màlẹ́sì sí.
Débọ́lá. Débọ́lá. Ó sùn ni. Anyway, obìnrin fi pé wẹ́dà ni ẹ̀rọ tí rí káṣọ pẹ̀lú ẹ̀. Ló máa ń gbé ọ̀rọ̀ ilẹ̀. Jẹ́ kí n wá bí ẹdí bí táwọn ọmọ ó ti dé Cairo dé ńlá. And èmi ò fẹ́ kó kàn lọ máa ṣe àwọn iṣẹ́ kan tí ò nítumọ̀, tí ò lè padà gbé e débẹ̀, tí ò lè mú ẹyan tó bá padà délé. Àbó fẹ́ délé kó lọ máa ra starlet, ó fẹ́ délé kó lọ gbé bẹ́ǹsì. Èso tó bá mọ̀ kó wá fẹ́ délé kó lọ gbé bẹ́ǹsì. Wọ́n lọ máa darapọ̀ máa kan tó ń ṣiṣẹ́ erin tó lọ ń jẹ̀jẹ̀ ìlérí o. Mo ń sọ fún ẹ, ṣé you understand? Tó bá fẹ́ délé tó fẹ́ gbé bẹ́ǹsì, tó fẹ́ gbé GLP, ajé àrò wà nílẹ̀ tó ti sẹ́ẹ̀tì fún ẹ. You have the look, ìwọlélẹ̀. So dẹ̀ rí nígbà tí n bá gbé dédé pàrọ̀ yẹn tán, irú àwọn èèyàn kind of look báyìí, òun ló máa ń fit in. But kí ni wọ́n fẹ́ jẹ́ kó wọ́n ní pé ọ̀rọ̀ tí mò ń já ẹ sí má ẹ̀fà fi bá Báyọ̀ ṣeré. Àrùn tó fẹ́ jà mí sí kí wọ́n ṣàlàyé fún Báyọ̀. Má sọ fún Báyọ̀. Bọ́ọ̀ ni Sisi. Àṣírí inú ọ̀rọ̀ yẹn ni. Èso àṣírí kankan. Bọ́ọ̀ ni Sisi Báyọ̀ jẹ́ kó lọ sanwó òun ló gbé wọlé. Ṣé tún àṣírí ni ìwọ ni? Báyọ̀ tó sanwó pásítọ̀tì tí n ti hàn pé ń wọ plane láyé mi. Báyọ̀ wá ní kí n ríṣẹ́ ní mọ́tò fún pé mo ti ríṣẹ́ báyìí mo ti. But normally, èmi ni mo sọ fún ẹ pé bá a ṣe fẹ́ rìnrìn àjò tí ó máa dàbẹ́ nípò bá shortcut tó fi débi tó ń lọ rẹ̀. Ó ní ti di Cairo ní ìsìn tí mo fẹ́ cross ẹ̀yìn tí mo ti bá wáyé. Báyọ̀ tó ń sanwó fún mi pé mo lè kí n cross ẹ̀yìn ọ̀nà àti àṣì báyìí. Báyọ̀ tó bá ń sọ fún Báyọ̀ pé iṣẹ́ báyìí ló bá ń rí o, kí n fi tètè déwájú. Báyọ̀ sọ̀pọ̀ tí mo kọ̀ yóò dáa fún sọ fún fúnra rẹ̀ kọjá mo ní ìtìlẹ̀. Ṣé òun gbọ́dọ̀ lọ́wọ́ tó sọ lẹ́nu ara ẹ̀? Mo sọ fún ẹ pé má sọ nǹkan fún Báyọ̀, ó ní kí n má gbéra mi kí n lọ bá Báyọ̀ kí n sọ fún. Ọ̀rọ̀ ẹ sú mi o. Ntẹ́ni máa sọ fún ẹ ni mo ti sọ fún ẹ yẹn. Ó dẹ́ pé ó kù sí ẹ lọ́wọ́ kí ló sì. Sílẹ̀ Túndẹ́lé. mo ní kí n wèrè tẹ́lẹ̀ dáná èyí tí sì tas. That is gas cooker. No, kàwé kí ló dé tó ṣe láì bí mo là. Lọ́mà mo mọ̀ pé gas cooker ni. Àmì mi fi wílé dáná. Inú bí mo ti máa rí American film. Sọ́ọ̀lù. Mo wá lọ wá lọ́mọ tí. Màá lọ wá ní ìsìtì. Bẹ́ẹ̀ni náà ṣe bá mi sọ lọ́fọ̀ọ́. Àwọn ilé tí wọ́n lómi, àwọn lómi olómi, ilé ní pẹpẹ súpù làwọn ọba fún máa kí n sì tí ó pọ̀. Wàhálà lórí ìwọ̀n òṣìṣú gan ọmọ yẹn sá. Káàkiri wà ní èyí ti rẹ̀ kújú sí, èyí ti jẹun tán ní ìfọwọ́ tó ti gé lọ́wọ́ jẹ̀dá. Kí ló yẹ kó burúkú eré? Kí ló yẹ kó ṣe eré? Táwọn jẹun dáadáa jù. Ilé ayé tí wọ́n máa gàdé nínú èlò àbí? Ṣé ilẹ̀ ìgbésẹ̀ fún mi ni? Àbẹ́mi ni mo fún yín níṣẹ́. Kí ló tẹ́ ọmọ mi tẹ́lẹ̀ sọ̀rọ̀? Mama mọ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ má ti fún mi àbí? Don't hard for me now. Èmi lè fẹ́ máa mú ṣeré. Ẹ ń pretend pé ní pé ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ àbí? Níbo ni Sisi wà? Ẹ fẹ́ sọ wípé ẹ mọ̀ pé mo rán Sisi iṣẹ́. Lẹ́yìn tó kúrò níbi tí mo rán, ó wá rí iṣẹ́ mi lọ́nà ó yà síbẹ̀. Wọ́n máa fi ń gbogbo yín dán because I know you know about it. Ẹ mọ̀ pa ẹ̀. Kí lẹ fẹ́ ṣe? Ẹ fẹ́ pè ẹ ń pretend ẹ jẹ́ kí n rí kí ẹnikẹ́ni nínú yín kó pè mí nínú ẹ ríran wò tí wọ́n bá wá bí ìkànnì kan gbá yín re tó bá bí ìkànnì kan gbá yín re ẹ jáde àdàbà yín kò gèrè dẹ́ nípa ẹyẹ yóò ẹyẹ lè tèmi gbọ́ títìrì ló ń tiri I'll show you idiot. Abẹ́ ìjẹ́wọ́ ẹ̀rọ ìgbòho ìṣeré kí ni mo bẹ̀rẹ̀ dáadáa náà àti wọ́n máa fẹ́rẹ̀ dáadáa rẹ́yàn lára. Ẹ ṣé kò sọ pé kóun jáde. Ìdúró àwọn ṣẹ́gbẹ́ fún mi ọ̀rẹ́ ẹ̀kọ́ ni. Ẹ má dáhùn. Ṣé bọ́ọ̀rẹ́ ni? Ọ̀rẹ́ ni. Ọ̀ ní ẹ ká sọ. Àwọn náà ni. Ẹ jọ pé tí mo fẹ́ jáde. Abẹ́ẹ̀gì
Emma, calm down now. One more for you fast. You will do no more shit. Eh? Mama said we dey like my parents, like about to be. Correct. Of course, you're shaking me. No one. I told you already. The one who encouraged you for going back. I know 36 days at work will easy. Mo ní pé nínú oṣù mẹ́rin mẹ́ta péré lọ́gà fún mi. Lè ti kó méjì fún ẹ̀yìn. Of course, we know what people know. Ṣé kí mú mi yẹn kú ni? Ṣé kí wọ́n pa hospital? Fíìmù yìí dùn mí olórí burúkú. Mo ti ń ta lórí ìgbìmọ̀. Ó ṣe ìgbé mi jọ ní just come. Bíbí ṣàṣà ló ń lò wọ́n lò ní ìlú. Wà fún àwọn ìgbà ṣé ìlú. Mi ì nílò mi. Wọ́n á fẹ́ tí mo lọ sí ẹ̀rọ inú àìlọ́ Sure. Olómi community bank. Olómi community. Ó ní ìgbẹ́gbẹ́ oṣù kan ní ṣàlùwẹ̀ ìṣàkà. I'm definitely going to maternity and your shit. What you do after 3 months, right? Thank you, Dad. Wọ́n tún ti gbórí wọlé rẹ̀, mo tún ti gbórí ọmọ ṣàjẹ́lá ń pè mí. Ẹ̀nà. Kí ni kọ́ wá tí kò yé mi tí mo fẹ́ béèrè? Dàpọ̀ mọ̀mọ́ tó ṣàdúrà fún apá orí òkú lé kó tó di pọ́ ọmọbìnrin wọlé. Àwọn bọ́ọ̀lù parọ́ pé wọ́n wà lọ́sibítù nísìn. Pẹ̀lú ògo Ọlọ́run. Ọ̀sùn rárá màmá lọ́rùn ni. Má máa sọ bó ṣe ń sọ yẹn mọ́. Ǹjẹ́ ti sọ fẹ́ kó yé máa sọ èdè ṣàpárá tó máa ń sọ yìí. Ṣọ̀rọ̀ mi yẹn bó ṣe lọ́rùn nìyẹn. Má lọ máa tẹ̀lé Báyọ̀ sínú nǹkan tó ń sọ rárá. Báyọ̀ tó ṣiṣẹ́ lé tó ń jẹ̀jẹ̀ lé ìyẹn ló fẹ́ tẹ̀lé nínú rẹ̀. Ní ti já ènìyàn tó bá ṣe díẹ̀ ká ṣe dé jáde. Èmi ò ráyè tèmi mo ti wọlé àti máa wò gbòòrò lálẹ́. Kí wá ní ìyàtọ̀ pọ̀ ọdọ́ ọmọ ọlọ́mọ lọ́nà nísìn? Kí ní ìyàtọ̀ láàrin wà táwọn ọba? Ọmọ lọ ṣiṣẹ́ 4 months tó gbówó 3 months lọ́wọ́ rẹ̀. 6,000 pounds mẹ́ta. Ẹ wò ní kí n kò ní o. Ẹ jọ kí ló tún kò jẹ́ kí n bá yìí. Mo ti sọ fún yín tẹ́lẹ̀, mo sọ fún yín. Statement of account mi ò dáa, mo sọ fún yín tẹ́lẹ̀. Ẹ lè bá mi rí nǹkan ṣe sí. Ẹ wò ẹ ṣe kan sá. Ok, lẹ́yìn statement of account bá mi rí nǹkan ṣe sí, kí ló tún kò tẹ́ tún need? Ok, ok. Date of birth mọ́mì ni àti ti dáàdì ní àyín ṣe problem. Mo ní ìyẹn tí bá wọlé sí màá bá yín send yín. Ẹ má wọlé. Màá bá yín send yín sí. Zá? Àmì tí màá rí mo sọ fún yín náà mi ní marriage certificate. Ẹ wò gbogbo ọwọ́ yín ló wà báyìí ẹ jọ̀ọ́ ẹ má bójú mi jẹ́ ẹ jọ̀ọ́. Alright sir. Ẹ kí sáyé ọba yín send àwọn yẹn náà ṣe gbọ́. Alright ẹ ṣe gan sir. Ẹ ṣe gan sir.
ajé o àbẹ́là ajé o àbẹ́là ajé o ó yá sáré tètè kó wá jẹ́ mi ní òde mi níbikíbi kó wá gbà kó wá jẹ́ mi ní òde mi èmi ọlọ́pàá mi tún dé o nítorí pẹ́rí mo ṣe wá báyìí o tí n bá ṣe ń gbélé lórí kẹ́lẹ́dẹ̀ kó gbẹ̀mọ̀ ní fún mi o torí pé igi gbé kan lójú léwé òkú àpò lójú yọmọ abẹ́rẹ́ àjáde kan lójú àti múṣọ agiri lójú gbómi dúró ṣíṣú ní sọ̀rọ̀ ìṣú bàrà ní sọ̀rọ̀ bàrà èbì tí kúrú sọ́mà kan láàárọ̀ alẹ́ ní ṣúkà tí n bá ṣe ń gbélé lórí kó jẹ́ fún mi o. àti òkú sọ onísọ̀bọ̀jì kíbikíbi tó bọ́ wà bóyá gbọ́mọ̀ mi wá fún mi lẹ́nu kó kúkú gbọ́nà kó gbọ̀nà alákẹ̀tì lọ. Yes ó dé ọ̀daràn òróyà next bọ́lá àti gbà ilé ìgbọ̀n. Tó ń pariwo tó ń sájáde nínú yàrá. Ẹ̀mí lójú ṣílẹ̀ kò jẹ́ máa lọ. Ẹ̀gbọ́n owó tó owó tó fún mi owó yìí tí ìṣiṣẹ́ rẹ̀ dé á. Ẹ̀mí lójú dákun ṣílẹ̀ kù. Ẹgbẹ́ mi ẹ̀mí sùúrù bó ṣe ń sè. Ṣílẹ̀ kù. Ẹ̀yẹ owó tí wọ́n ń wò mí èmi ò tí ì dé. O ò tètè o ò ní dé olórí ṣílẹ̀ kù. Tí náà yóò kọ́ ẹ̀mí ìlú máa ṣe fún. Àwọn tí bá sílẹ̀kùn kan tó bá jáde bẹ́ẹ̀ ni mo ti kà fún ni àwọn ọmọ sí yóò sọ olùkọ́ pa. Dákun jẹ́ kúkú wọ́n sì ju kíní lọ dẹ́rọ̀lá ṣílẹ̀ kù. Ọ̀rẹ́ sì múra rẹ̀ tó yẹ kọ́. Olórí ẹgbà mi ò ẹgbà mi dà ẹgbà mi ò kọ́tọ̀ mi rẹ̀ sí ẹgbà mi. Demola, so impressive. Ó dá kéèyàn kọ́ ọmọ níṣẹ́ kó graduate kó tún wá mọṣẹ́ ju ẹni tó kọ́ iṣẹ́ lọ. In fact, I'm proud of you. You are indeed the most. Òmòrò ó mú jó ọkàn bí tí ò ti dá. Má wọlé, màá gbé ọlọ́jọ́ fún ṣé rí. Ṣé rí ìrìn àjò tí mo fẹ́ rìn èyí tó bá mọ̀ pé òun máa dà ní kó má bá mi rìnrìn àjò yìí nítorí mi ò fẹ́ kẹ́ kúkú ọ̀wọ̀ ìdí nìyẹn tí mo ṣe lọ Nàìjíríà lọ́tún èyí tó lò nínú ó dùn mí ṣùgbọ́n ó dá mi lójú wípé irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ ṣe ṣetán láti bá mi rìnrìn àjò náà. Láti òní ọkùnrin ò tó rí nínú. Kàkà bẹ́ẹ̀ ẹ̀yin lẹ máa lò. Àṣẹ. Gbogbo ẹnikẹ́ni tó bá ti kú orí yín báyìí ọ̀rọ̀ ẹ̀ ó máa jẹ́ títí. Àṣẹ. Àṣẹ òde ọ̀run ẹ ti di alágbára. What is stressful? I need to share it.
ṣe ṣe kò tí mo. Demola. Demola. Báyọ̀. Ọtí dé láti fi sẹ́. Mo ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni. Ṣílẹ̀kùn jàre. Tó ṣẹlẹ̀ ni pé mo ní àlè. O ti jọ kọ́ ló yàrá kejì. Àìsàn mi ò ní pẹ́ lọ. Ọ̀tá lè jù ló lọ. Akin! Akin! Bóyá kò jálẹ̀ kò yẹ kó pa. Báyọ̀. Báyọ̀. Sílẹ̀kùn náà ń. Òun mú lálejò. Wọ́n tún lálejò. Láì bọ̀ ní káyọ̀sí ilé ìlú báyìí. Ẹ ṣe olówó. Àṣìlè náà káyọ̀sí. I'm telling you. Ṣáwọn gáìsì wọ́n ò mọ̀jú obìnrin lórí ayé wọn ni. Wọn ò ní ìròyìn méjì kọjí kọjẹun kọ́ ṣe fàájì. Imagine nínú ilé mi mo kàn yàrá lákọ̀ọ́kọ́ mo kàn kejì òun bízì. Alágbàrú máa ṣokò gbà ó. Kò sí wàhálà alátúnṣe ní àmà tó ṣàrí. Ṣẹ́yìn Yorùbá làbà ojú mẹ́ta lọ ìjàpá tìrókù àti yan ìlú. Níbẹ̀ pé ká mẹ́ta máa bára wa gbé ká má lè bára wa sọ̀rọ̀ náà. Àti Yorùbá máa ń pọ̀ wọ́n Akin tó ní báyìí ká má tó bá ní sọ̀rọ̀. Iṣẹ́ tẹ̀ ń ṣe mo fẹ́ kẹ́ fi lẹ̀. Akin mo fẹ́ kó fi ṣẹlẹ̀ mo ti sọ fún ẹ tipẹ́tipẹ́. Wọ́n ń ṣe mo sì ń bá ẹ sọ. Débọ́lá tó jẹ́ ìlú náà sí bóyá kó tuntun mú òun náà ó tuntun mú ọdún ẹ̀. Iṣẹ́ yìí ò dáa fi iṣẹ́ ilẹ̀ ẹ̀ fi lẹ̀. Sórí Ọlọ́run ọba tó dá orí olú oníkálukú ní dákedáke ohun tí mo bẹ́ẹ̀ dà ṣe fẹ́ jẹ́ bó ṣe fẹ́ yà báwa ṣe fẹ́ yà orí ọwọ́ ẹ̀ làwa wà rọra fi wálẹ̀ sórí ọwọ́ wa ó ní láti máa intervene sínú ìrìn àjò wa bá ṣe ń lówó bá ṣe ń ṣe bá ṣe ń wà bá ṣe ń fọ̀n àlàyé àníkó bọ́ọ̀lẹ̀ ń bẹ̀. Bẹ́ẹ̀ tiẹ̀ láìpẹ́ ọ̀tọ̀ níbi pé alámọ̀ tó ń morí ọ̀gbọ́n orí tiwọn ó ní fún ẹ̀ òun ló parí orí èèyàn kan sì ló mọ̀ orí gbogbo wa gíìsì túmọ̀ sí pé ọ̀tọ̀ọ̀tọ̀ lágbè ní àjọ ayé wa gbà ọ̀tọ̀ọ̀tọ̀ náà sára wáyé sá carry your own and no get stamina ẹni sọ pé ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé òun náà ló ti sọ pé bèbí súnmọ́ mi so wá rí decision tó lọ́yà tó sì ti oní àmọ́ sí mọ́tò rà búrú láti wọ́n gbà pa búrú ìwà táwọn. Ìwọ mọ̀. Abúrú ní sẹ́ta fi ń rówó àmọ́ wọ́n máa ń sọ pé ọ̀nà èṣù lówó wà ọ̀nà èṣù tiwa tá a fi ń rówó rè èmi ò lè ṣàṣekú dórógbó èmi ò fi ilẹ̀ kàn fẹ́mi ń gbà díẹ̀ kí n fi rí ìsìn tájẹ̀tì ní ó ti tán. Bí mọ́dá lẹ́nu tiẹ̀ náà kí n fún ẹ nígbà díẹ̀ ìwọ ní òòlù fílẹ̀ ìwọ ní fún nígbà díẹ̀. Gẹ́gẹ́ bí ìjà ẹ̀rọ àgbàkúgbà làṣẹ ewúrẹ́ èmi ò níbi kankan tẹ́mi ń rìn bí mo ṣe máa bá kú nínú ìrìn àjò tí mo bá wọ́n sórí nǹkan tó ń fẹ́ ṣe why they talk like this aláyé kò lórí ọwọ́ tó wà ẹsẹ̀. Ìwọ àbákú ìwọ ní fún nígbà díẹ̀ Démọ́lá láàrin èmi àti òkè mi fún wọn gbà díẹ̀ Démọ́lá láàrin èmi àti ó yẹ kó Yorùbá mi yí ẹ o láàrin èmi àti kí fún nígbà díẹ̀. Ilé tẹ̀mí mi proud báyìí. Bọ́tẹ̀ ìṣe ó máa lẹ́yìn o. Aláìbọ́lẹ̀ bẹ́ẹ̀. Mo ti da yín da. Wọ́n tó rí ta. Ẹ ṣáà mọ̀ pé mo sọ tèmi fún yín. Èmi lẹ́yìn ọ̀dà yín. Ẹjọ́ máa tó bẹ́ẹ̀ náà fáwọn kan ẹ tún fún wọn látẹ̀. Ẹ tún máa ṣe lọ. Ọlọ́run máa bá yín ṣe. Ìwé wa kọ́ ẹ̀. A ti bèrè owó kọ́ńdọ̀mù lọ́wọ́ ẹ̀. Aláìbọ́lẹ̀ bẹ́ẹ̀. Ìwọ náà tún fọ́ àgbà. Ó tún fọ́. Ta ni ń fọ́? Ọ̀gbẹ́ni ta ni ń fọ́? Ìgbà tó bá wọ̀ kó lè fọ́ gbà ẹ̀rí láti gbà ní. Ṣé mọ́ àṣẹ ìyá sàn sọ̀rọ̀ rẹ̀ mi? Ṣé ó sọ̀rọ̀ lásán kébù náà mọ̀ ṣáàkì? Tó bá wọ̀ kó wá ju bẹ̀rẹ̀. Ọ̀yá mo ṣe ìyá sàn sọ̀rọ̀ rẹ̀. Ṣé wọ́n lè ṣe láì ọmọ ọmọ tí kò ó lè gbé dáadáa. Ó lè gbé. Sọ́dọ̀ bá ṣe lọ bàbá rẹ̀. Ṣé o gbẹ́sẹ̀ mi ókè ọba fẹsẹ̀ mi tọ́ ọmọ òfò tó gbé ọmọ òsì tó gbé gbẹ́sẹ̀ mi lọlẹ̀ díẹ̀. Ẹsẹ̀ mi mọ̀ tó ti lọlẹ̀ tó fẹ́ kó mi ọ́pá lórí ni. Kò sí wàhálà.
mo ní ti má ṣẹ̀fẹ̀ mọ̀ sọ̀rọ̀ tí n bá ní obìnrin tí mo kọ́ láti Nàìjíríà kẹ́ wá mọ̀ sọmọ ọ̀dọ̀ láàrin tí n bá ní ẹ mọ̀mọ́ mi sọ́ọ̀nù ṣe làwọn ìyá yín olórí burúkú tán bí yín jáde láyé tán sòsì ọ̀rọ̀ tó wà Nàìjíríà tẹ́lẹ̀tẹ́ ń gba ilẹ̀ bí ẹni pa ẹran lèmi ọmọ ṣiṣẹ́ wọ́n lè fi wá bá yín ṣiṣẹ́ ní Cairo láàrin sọ́yọ̀ bá rẹ̀ gun màálù ìyàbí ìyá rẹ̀ tí ìyá rẹ̀ bá gun nǹkan kẹ̀kẹ́ ní ẹgbẹ́ bá rẹ̀ gorí ìyá rẹ̀ ní ó fi gunra wọn tí ẹ máa fẹ́ gunra wọn bí ẹran lókù àbí sẹ́ máa parọ́ ni mo wá ń sọ̀rọ̀ tí n bá tún mí tọ́ ọ bá mí ní ìwọ̀n bá jókòó ẹ̀mí rẹ̀ ọ̀nà ẹ̀pà yé ọmọ dà fún yín láyé àwọn yòókù rẹ̀ wọ́n sòfò kí mo ní ẹ má ṣe. àwọn àmì tí bá ti mú. kọ́ ọmọ mi náà ni o tún ń sọ̀rọ̀ nígbà mo ní ẹ mọ́ mi. ẹsẹ̀ gbáyé sọ̀rọ̀ lè gbé sójú kàní sọ̀rọ̀ sí ọmọ lọ́fẹ́ yà ni ṣé kí n wá lọ kí n lọ kú dànù ni. ṣé ẹ má bínú sá. olórí burúkú ọmọ ní mọ̀lẹ́mọ̀lẹ́. no ẹ jọ sáà mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni mo ṣe ọ̀rọ̀ nígbà tẹ́lẹ̀. sọ fẹ́ sọ̀rọ̀ fídíò kan látàárọ̀ ni kò sí wàhálà yà máa sọ tó sọ. mo bá èèyàn kan pàdé so ó dẹ̀ lóun fẹ́ help me ó ní bí mo ṣe ṣiṣẹ́ yẹn pé mo entice òun pé òun fẹ́ mú mi lọ sí Canada ó dẹ̀ fẹ́ help me lásán ni o ó ní mo máa lọ school máa dẹ̀ máa ṣiṣẹ́ gbogbo owó tí bá ti ń gbà tèmi ni kò sí pé mo fẹ́. ọjà ìgbésẹ̀ ẹ̀sẹ̀ 200,000 tí ìlẹ̀ tó fi gbé ọ wá o tún wá fẹ́ gba Canada lóde ọ̀run kò sí wàhálà mo ti mọ̀ pé ọ fẹ́ bà tèmi jẹ́ níjọ́ tí wọ́n ti kọ́kọ́ mú ọdẹ sọ mọ̀ pé ọ̀rẹ́ mẹ́fà níyà rẹ̀ sọ fún mi pé o kú sórí kú tó wá kú yìí o kú àkúsíṣẹ́ ni tí n bá mú ọ lọ ibi tó ń lọ ní tó ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun yìí gbogbo egun rẹ̀ yóò kàn kó sì lè wúlò fún ọ wojú mi tílẹ̀ bá ti mọ́ lọ́la ìwà mú ọ̀dọ̀ kaná lọ́wọ́ àgbàlẹ̀ Canada bí mo ṣe ń wọ̀ yìí láìpẹ́ ọjà dìde àní ò dìde máa lọ lọ́dọ̀dọ̀dọ̀ kọ́ máa pẹ́ láti ìsàlẹ̀ kọ́ máa rù kọ́ máa padà sínú sínkì kọ́ máa rù kọ́ máa dànù yá àwáyé má jẹ nìkan ọjọ́ wèrè tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ ọmọ ìjà ọmọ rádaràda sọmọ nìwọ yìí ìwọ tó pé wọ́n ti yà mí ìdí rẹ ọmọ òsì ó ti dóòmù ọmọ ọkọ̀ wá kan sí òkú òbí mọ mí ìbí ọmọ bá ń lọ́rùn ọmọ tí ògúlò tí ó ṣàǹfààní ọmọ pẹ́kẹ́kẹ́ pé ó ṣe lọ́tìdì tí dìdì lọ́mọ tán òdì rẹ̀ di wèrè ọ̀tọ́ọ̀lẹ̀ táwẹ̀lì lòró mọ́tì tí ó fi nídìí kan lọ́mú kò nídìí pẹlẹbẹ ń tọ̀ bí àwọn kan tó wá ń tẹ̀lé ọ bó ṣe ga bí gáàtà lẹ́kùn lẹ́jà kọ́ ọmọdà fún ọkọ́ mọ́ràgbá fún olùsí jọrí mi mọ́lẹ̀ ìjà lọ́ta sí ń dọ́pọ̀lọ́ olórí burúkú onídùúró mi wá máa ṣe yẹ̀yẹ́ ọlọ́run o má fẹ̀rín mi sóń dúró mi lẹ́nu má fi yẹ̀yẹ́ mi sóń dúró lọ́wọ́ sáà. ó yá máa fún ní 2,500. Bọ́lá ní 2,500 3,000 máa kà kò lè dé kankan kò lè dé 1 naira 3,000. ó yẹ jẹ́ fún yín 2,700. èmi 280 máa gbàdélẹ̀. yé mo dárọ̀. yé mo kú ọ. ìtọ́lù ni ọ̀sọ̀ ọ̀tọ̀ bá a fẹ́ máa lójú ayé náà bá a fa máa lẹ́sẹ̀ àárín. Olùṣọ́jú máa fi sí alájọ ìyẹn gbogbo àfájà lọ. Olùṣọ́jú máa wà ojú. Òṣùnú ilé ò bá a lọ. Báwo la ṣe ṣàlọ̀ fẹ́ni tí ò fẹ́ràn ẹ ni? Sísẹ́ alájọ gbàjọwọ́ gbèsè. Ayé fẹjú mọ́ owó lọ́wọ́lọ́wọ́ ẹ̀ gbogbo owó ti dàkúdà. Lówó bá lu jẹ́jẹ́. Ayé ń bẹ lóòótọ́ mo gbà. Ṣáwọn náà ni wọ́n tún sọ̀sán lòun sọ gbádùn ọ̀gbọ́n sọ kó tó dàpẹ́ pàkádàrà bàbá ẹ̀dá. Tí wọ́n tún pọ̀ tí bàbá ẹ̀ bí ayé tó tó àkàmàrà. Ayé lé àfi ká máa ṣọ́ra wa ká má rí ìbùnú àwọn àgbàlagbà. Sinimá titun Sisi Alájọ. A story written by Adédèjì Oyèlẹ́yẹ. Produced by Táíwò Ọbalẹ́yẹ and Fúnkẹ́ Ògúnjọ́bí. Directed by Adédèjì Oyèlẹ́yẹ and Àjàní Ògúnlẹ́yẹ. Starring Kẹ́mi Àpẹ́sẹ̀ Sidi Bọ́lájí Àmúsàn Mr. Latin. Ìrètí Ọ̀sàyẹmí Ọ̀túnba Ahmed Ògúnlẹ́yẹ. Lásìkò ní àkàyè olúwiyọ̀. Ìyá Dábírà Fúnkẹ́ Ògúnjọ́bí. Táíwò Ọbalẹ́yẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá ńlá ìta àpàkọ́lé ẹ̀ ní Sisi Alájọ subtitled in English. Ó ti jáde kàṣàgbà sórí YouTube báyìí. Sinimá titun Sisi Alájọ. Àwòtúwò ni ó kọjá bẹ́ẹ̀. Kí ni ọgbọ́n tó wà lórí owó tí o ti wọ̀ 7,000. tó bá ti ní owó 7,000. kílára lọ. 1 2 ní fíjì. torí bó ṣe ń wò mí mo ní owó mo ní gbajúmọ̀ mo ní kàràmù. Sorry! You are sorry, but you will be sorry. láti èdè lọ bíbí àgbé láàrin wa. ṣùgbọ́n ìpè yẹ kájọ máa sáàbù báyìí. wọ́n sọ̀rọ̀ sáàbù ṣé bẹ́ẹ̀ yín sáàbù tàbí wọ́n náà sáàbù lóde sáàbù ti sáàbù. wọ́n ò mọ̀. àmọ́. mo ṣe ń wo mi. Licensed pistol. Tábàlẹ́kùn lè bàbá ẹni máa jó. Tábà tún lòdì tó ọmọ bá bọ́lákùn dálé òmùdí sí. bá lọ́pẹ̀ ní balógun òun ọtí o. lálẹ́ ẹlọ́ni tó kì í sọ́ọ̀sì tiwa láàrin èrò bó ṣe jẹ́ kó wọ́n ju pẹpẹ báyìí ẹ̀yìn ló lọ tó fẹ́ lọ wájú báyìí ọkọ̀ èmi ní fíkì. Gbogbo nǹkan tó bá máa gbà òun ni mo máa fún un.
máa wá owó yẹn fún ẹ. Owó lẹ́lẹ́ gbé. Mo ti wà lórí iṣẹ́ ẹ lè gbówó ìfún mi báyìí. Officer, please, ẹ jọ̀ọ́ mo ń kánjú lọ bí fún mi. Ẹ ò trust àwọn. Èèyàn. Nǹkan tí màmá ń try láti sọ fún mi ni wípé wọ́n ti gé títà àwọn làwọn gbọ́ ọkọ̀. Ìdí àná. Tí ò ló fẹ́ rówó mi sàn oṣù bá ti sìn mọ́ bẹ̀bẹ̀ yẹn jẹ́ oṣù ọmọ dáadáa. Ẹ ra ìyá wa ẹ ṣì máa dúpẹ́. Ṣé wọ́n ti ṣe ní àlejò? Bàjẹ́ wọ́n ṣe lálejò bàjẹ́ báyìí yóò dáa fún ayé yóò dá ẹ wo sí ẹ̀yìn kò ní di sí oníṣẹ́ ẹnikẹ́ni kó ń kéré sẹ́yìn. Ṣé ọmọṣẹ́ tí mò ń ṣe? Tó ti káàsì ń gbòòrò ayé tí mo ṣe tẹ̀ ń ṣe ṣé bẹ́ẹ̀ ni káwọn wá láti Nàìjíríà tẹ́ wá fi wọ́n ṣiṣẹ́ aṣọ ògbélé pawó ayé máa yìn ayé rí Ọlọ́run ní bẹ́ẹ̀ kún bẹ́ẹ̀. Nǹkan tí bàbá wa òun ní kẹsàn kẹ má bàa fẹ́ nǹkan. Ẹ̀yà wa ìyá kan mọ̀ jẹ́ mi o ìyá tá à ń sọ ò ní agbára ìyá tí mò ń sọ pé jẹ́ mí ìṣẹ́ ìgbọ́n mi ọmọ òfò yìí ni o Kúdí ni o mo mọ́ láti Nàìjíríà ní ìsòkú tí ń bẹ̀rẹ̀ kí n mú àwọn débì ìlú mo lọ sọ́nà àwọn màdàmú ọ̀nà mẹ́wàá mo ti mú lọ tó bá débi lónìí ìṣe ọkà láàsì tó bá débi lọ́la ìṣe ọkà láàsì ọ̀tún ìṣe ọkà láàsì nígbà tó dé Cairo sí bẹ̀rẹ̀ sí ní kà láàsì o mo fi 3 million gbéwèrè wọlé ní ìtì rí 300,000 wọ́n á gbọ́ kìkì yí pé tọ̀ àwọn tó wà lọ́dọ̀ yìí kíákíá ní mọ́lú tí ń rọpò tó ń kọ́ ní wọ́n á bẹ̀sẹ̀ fọ́nà mi sọ̀rọ̀ pé tọ̀ lónìí Kúdí. Ẹ go straight to the point ẹ kàn ń dá gbogbo ẹ̀pọ̀ ṣé wọ́n sọ fún yín pé èmi wá nídìí ṣàgbálà. Irú ọ̀sájàsájà kọ iṣẹ́ tẹ̀ ń ṣe mo fẹ́ kọ́ wa mọ̀ sí ṣé ẹni bẹ́ẹ̀ ṣe ń wo yìí tó ẹ pọ́kùnrin kan méjì lè gbé fún ọ tó kù ẹ bá ń gbé mẹ́wàá fún kí wọ́n jẹ̀ láàárọ̀ jẹ̀ lọ́sàn jẹ̀ lálẹ́ owó tó bá ti ń pa ń bẹ̀ èmi ọgbà kówó mi lè pè tó bá yè tí yóò sì yè kọ́sàsì owó mi tọ́kọ́ tó jẹ̀ láyé. I'm sorry ọmọ tí èmi ń wò lórí ìjókòó yóò jọ child abuse. Cha? Ọmọ ékeré ni. Kúdí alágbo Kúdí gbọ́ ọmọ ékeré ni ọmọ mélòó ti bí ọkọ mélòó ló bí fún kẹ́ẹ̀ lè mọ̀ kò tún dá bàbá àwọn ọmọ mọ̀. Are you for real? Gbọ́ mọ̀ parọ́. Ẹjọ́ torí ọjọ́ tó bá fi sẹ́yìn kí tèmi ò lè gbé tí inú ò lè gbé tó omi bá ti pé òye ló kó àtàyè fún mi. Lákọ̀ọ́kọ́ mo fẹ́ correct ṣe rí ẹ̀yin ará Nàìjíríà lè máa ń pè ní oríṣi iṣẹ́ làwọn ṣe wọ́n. Iṣẹ́ ni ẹ bá kọ́ ṣe kí ọmọ ṣe ẹ wò kó bẹ̀rẹ̀ lónìí fún òní mọ̀ ní wẹ́rẹ́wẹ́rẹ́ kó sùn tó pé ó ti fi rà ṣe tán. Wọ́n ní òdìdé. Make it 360. Ẹ̀rí kó ti gbé owó rẹ̀ ẹni tí ó sì rí tó ti páàsì. Ṣé ọmọ tẹnu wa yìí iṣẹ́ ńlá la máa ṣe lára? Ẹ bẹ̀rẹ̀ látẹ̀lé lọ. A ní láti fún ní àwọn oògùn at least kó tiẹ̀ ní ẹ̀mọ̀ kó lẹ́yìn díẹ̀ kí ọjọ́ iwájú ẹ̀ náà kó tiẹ̀ sùn. Because ẹ bá fún ní customer bá wọn complain. Ẹ fún lómi ẹranko. Bóyá kó lọlé. Ó ti kẹ́ ẹ̀rí gbọ́dọ̀ bèrè ní. A máa ní láti rẹ àwọn aṣọ a máa túṣe. Ẹ mọ̀ yóò lówó tèmi ẹsẹ̀ bẹ́ẹ̀ fún mọ̀ yóò lówó mi ẹ̀rà fún lọ́dọ̀ ẹsẹ̀ free gift. Ọkùnrin ẹ má bẹ̀rẹ̀. Ọkùnrin ní ọkùnrin mẹ́tàlá ká kó dẹ̀ tó ń lọ́gọ́ mọ̀ ọkùnrin ni iṣẹ́ tí mo wá ṣe ń Cairo ni ìmọ̀ pọ̀ wọlé lónìí rẹ̀ wọ́n sì mọ̀ ṣiṣẹ́ pọ̀ fún mi. Juice yẹn ẹ máa ti mú tó mi. Irọ́ máàlì kan mi. Òkè ọmọ yẹn ló wọ ọmọ yín. Debbie Sókóyà. Mi ìran iṣẹ́ sà. Drop your bag. Tutu bẹ̀rẹ̀ sẹ́nà mi. Bẹ́ẹ̀. Ìṣúra rẹ̀ lọ́ọ̀sì. Wọ́n jẹ́ ilé ọ̀kadà sí wọ́n sì wò kéré ọ̀kadà sí. Tiẹ̀ bàjẹ́ mi. Fásitì gà. Ṣé máa mú ibu kọfí ìṣẹ́jú lọ sí? Rárá o. Kí bàjẹ́ ilé máa rí bóró sí. Mi ìbò yìí màdà. Ẹ̀yin ọ̀rẹ́ kí ló ń kù? Wo èmi náà mo pè é mo fẹ́ rí ní ìjà rẹ̀. Inú mi dùn bá ṣe jọ gbé nílé pé àárín progress láàrin ara wa. Kọ́lá ẹ̀ tó ṣe dé gan-an ọwọ́ ẹ̀kan ti ń jẹ́ lọ́wọ́ ìgidi báyìí orí òní. Ọ̀gá mi ni ó. Ẹni ó kọ́ mi lọ́nà ni ó. Ọlọ́run ó ti fẹ́ mọ̀ mi lójú tíṣà ìlọ́gbó yẹn. Progress náà ni gbogbo ẹ̀. Ṣé ìgbé ẹ̀? Sọ̀rọ̀ wá ṣẹlẹ̀ náà gan ni pé mo ní surprise kan báyìí méjì.
surprise mo gbọ́ tó ń gbọ́dọ̀ di pé mo fẹ́ rí gbogbo yín o ẹ múra dáadáa o ẹ já ní dírínkì sáré o ọkàn mi ní kíní kan fi sìn ní tí máa ń fi sìn ní ọ̀sán o ọ̀gbẹ́ni ara tèmi ò lè lé mo fẹ́ gbọ́ náà fẹ́ sọ. àtijọ́ tó ti dé ó ti ń tú ó ti ń já. ẹ ṣáà ìgbà fìdí rẹ̀ jẹ́ ìgbà tó ṣẹlẹ̀ gangan ni pé àwọn ìyá yìí bọ̀ wọ́n fẹ́ máa bá ẹgbẹ́ bíbá ṣùgbọ́n mi náà ti wá go 6 mọ́ 7 ibi tabajọ́ gbélé pọ̀ kò ní pè àti pọ̀jù ní ẹgbẹ́ ìròyìn ìdí wọn tún lẹ́kọ̀ọ́ máa wọ́ṣọ́ nìkan nílé òní máa gbé làgbàlagbà tí wọ́n mọ́ làgbàlagbà bá sì tó fi wá. so torí ẹ̀ wọ́n ti bá ń gẹ̀ẹ́tì apátímẹ́ǹtì kan sí tòsí mi nígbà yẹn náà ẹ pé ẹ lè ṣeré wá níbà yìí mo lè ṣeré wá sàn. ọba agẹ́tì apáté. sí ẹyọ rẹ ilé mi ilé yín ni ilé mi náà ni. ẹyin àmọ́ tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ apáté tá a sọ̀rọ̀ nípa rẹ̀ àwọn aláfẹ́ wọn gbé inú rẹ̀. ọ̀dà ká tí ọba tẹ sọ fún wa nípa tolówó dé ìbáwá náà tá a bá tẹ ní owó apáté àti ìfìdí ẹ̀ náà lẹ̀ ọ̀wá dà rárá báwọn o ti kó ìrora kéré owó nígbà tí ìfẹ́ lápá wa. àtọwọ́ tèmi àtọwọ́ tí ń ṣe owó wa náà ní owó tẹ bá lèmi mo ní owó tẹ bá lèmi ẹ̀yin náà lè ní àti ilé ọ̀hún àti ibi ilé ọ̀hún lé àwọn náà làní méjèèjì. ọmọ ọgbọ́n ti lọ sí láti rẹ̀ bó. so bí a bá ṣe tán sí máa mú ìdílé yìí èmi náà fẹ́ sọ ẹ́ jẹ́ ìbàtà mi sí àlẹ́ wọ̀ gbé lọ ẹjẹ́ gbọ́dọ̀ ẹjẹ́ ajá yìí. agbọ́ eléyìí àwọn ará ní ìrìn ìwà náà lọ wá. jámọ̀lẹ̀. ẹni sọ mẹ́tì lọ ẹgbẹ́ change bàtà nígbà yìí. ẹgbẹ́ ìmọ̀ orí bí mo bùjọ ni bàbá rẹ tó fún mi gbà wọlé. pẹ̀lú pọ̀ mọ̀ máa ń jáde tẹ́lẹ̀. èmi ìgbà tó yí o fẹ́ rí wa kámúra dáadáa. Démọ́lá ọ̀rọ̀ Báyọ̀ ó ní bákan ni. bákan bó ṣe sọ̀rọ̀ ó dàbí kéèyàn fura sí i torí ọkàn tèmi ti ń sọ wípé kìnìún kan fi sí i. ẹnu ni àwọn á ní dírínkì sáré káàbọ̀ sọ tó dáa kó n fẹ́ mú ajáde ó sọ fún akún gbà pàtẹ ó tún ní láti lè àná lè bẹ̀rù sí i. àbídọ́gbọ́n sí ìyàwó. irọ́ ní sọpráìsì kan ní ti rí wéètì ọmọ kékeré ìfọwọ́pamọ́ kì í ṣe ìparọ́ láti pẹ́ kó wà wá bá a láàmú àjọ gbádùn táyà kú. Báyọ̀ dá wa lóhùn kíá o. èèyàn pariwo lówó. Baby, you baby, I'm waiting. Mom, this is so crazy. Hold. I think he's okay. I think he's okay. Abi is okay. Anyway. Ha? Nínú àwọn ọmọ jẹ sàárà yìí. Ẹni ọgbà létí ọjà mọ nǹkan kan. Ṣébí kan pàlásì ju bí tí ń gbé lọ. O mọ nǹkan tí ó fọ́ mi lẹ́nu nínú ilé ìdọ̀rọ̀ àwọn design tó fi ṣe POP yẹn in fact it makes sense. Di kí ló pé? POP design. Design. Èdè tó wà wọ́n gbé mi wọ́n tẹ́lẹ̀. Àbí ẹ̀sẹ̀ kò èmi láti àìsàn kan tẹ́lẹ̀ mọ́. Àwọn àlejò ti ń bọ̀. Jẹ́ ká máa bọ̀ ní pàlásì o. Jẹ́ ká wọ́n wà ní ọ̀bẹ̀ wọn. Èmi tí mo gbá ìbàdí fún yín. Ìyàtọ̀ ń bẹ láàrin Asiru àti Sàgámà sẹ́ẹ̀. Ọmọ tí mo sọ. Ọ̀gbẹ́ni Bukki jà lọ àṣìlọ́gbẹ́dùn ta. Ẹkún kí ilé ẹ̀kọ́ kan. Torí bí táwọn. Mi ò jẹ́ oníjẹjẹjẹ mo fẹ́ ọ̀gẹ̀. Ọlọ́run tó gbà fún ọmọ fẹ́ kọ́ lọ́wọ́ gbà fún mi. Èmi ò yájú sí ọ̀hún ọdún. Mímọ́ tí nǹkan ọ̀gbìn tí sàn kéèké. Ó ń gbóná lówó kọ̀ọ̀kan tí sàn kéèké. Ìgbọ́dọ̀ kan àlejò ọ̀gbìn tó kù. Bukki. Kéèké. Ọ̀gbẹ́ni ìrìnàjò ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpákí ìtẹ̀lé pàkí ojú ẹ̀ láti pín. Ọjọ́ tí ń bá ní ẹyọ kan bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ kò fàjà àbúlé lọ́wọ́ láti pín. ọjọ́ tí ń bá lọ́mọ mẹ́ta mò ń gbọ́dọ̀ bọ̀ wáyà. Ọ̀gbẹ́ni. Diva olóyún. Fúnra lára ẹ báyìí ló pe àwọn káńsù ní ìjẹ gbèsè ọwọ́ ti ṣọ́ọ̀bù wíwọ ò tajà mọ́ ó pàtẹ ọjà ẹ tó kó wọlé fúnra ẹ
o ti ṣọ́ọ̀bù ọjà bébì o ní oyún ní dà fún wá ṣòwò lè jẹ tó náà fẹ́ kí n jèrè ni jọ 7 million ní dáná fẹ́ san ṣé lórí burúkú tó fún ẹ lóyún ló fẹ́ san ó dàbí ṣé díje yẹn kọ́ ni tó ń gba 200 pa àbí lòun ẹ̀ níjọ ṣe òye. Ṣé èmi ni mo fẹ́ sọ tó gbòòrò? Èmi ni mo fẹ́ sọ tó. Wow! O tiẹ̀ ti ń practice oyún, o ti ń di pọ̀pọ̀. Àbí kò ṣe ìwọ tó máa ń lẹ fọ́ńtà? Gbogbo nǹkan tí mo rà fún ẹ náà ló wà lára ẹ̀. Wá gbọ́ ọ. Tó bá lérò pé o lè jẹ ògùn mi lọ́wọ́, bàbá ńlá pé ló ń pa. Ṣòro yín tó wà nínú ẹ̀. Ó máa gbé oyún yẹn ṣe olóṣù fún 5 months. Ó máa dìgá jù báyìí. Ó máa dìgá jù báyìí. Tó bá wá tó ìgbà tó yún ẹ ti ń yọ, máa tọ́jú ẹ̀. Máa bọ́ ẹ. Máa bọ́ ọmọ inú ẹ̀. Tó bá tún wá bímọ tán tọ́lọ̀ máa fẹ́ bá títí ẹ jẹ́ kọ́mọ yẹn wá lọ́jọ́ bímọ màá rèé tó máa fi tó àsìkò tó lè ṣe ṣàgbálà ìwọ ìyá ẹ lẹ́yìn ọ̀sẹ̀ kan tó bá bí ọmọ ló máa bẹ̀rẹ̀ iṣẹ́ padà ṣé ó 7 million ni ó máa pé tí kò sí bàbá lápò ẹnìkan tó lè bá mi sọ ṣọlá àwọn òbí ẹni wọn fowó wọn ṣe gómìn ò nígbà bí òní ṣiṣẹ́ fún mi yẹn ó tanra ẹ̀ jẹ nǹkan rà dáradára a ní kó lọ ṣiṣẹ́ kó ló ń fọ́ nìyẹn orí burúkú ṣé wọ́n mọ̀ pé tí ó bá ti sanwó ní òfẹ́ orí burúkú ni adẹ́pọ̀ ti sanwó mi tán kí ló kàn mí pẹ̀lú títí ẹ kò bá lóyún ẹran kó o bí ajá idiot olórí burúkú tó ní kó wá ṣoṣo tó fọ́ nínú orí jẹ̀kọ́ tó dáa. Debbie! Debbie! Mo sì sá lọ́mọ kí ló dé. Àṣàlù mi kí ló fẹ́. Ayé mi bá ti bàjẹ́. Ọmọ tí mo torí ẹ̀ máa gbó tí mo gbé Uber fún. In fact, ó ti cancel Uber. Bí mo lọ jọ ṣàánú mi. Ọ̀dà ọmọ mi. Orí Ọlọ́run tó bá mi pọmọ mi. Démọ́lá. Démọ́lá. Ó ló máa ṣe túsọ̀. Ayé dùn yà lọ. Yeah, someone is here to see me. From where? I don't know. I didn't say. You can go. Thank you. Mr. Man. Hi. Hello, gentleman. You don't call me gentleman because I'm not gentle at all. Ojú tó ń wo ojú tí mo jẹ bí olómi. You don't have to ask about my name. Mi ìwé bó ṣe interview. Ká ní kórúkọ mi gangan ló fẹ́ admire nítorí statue mi tó kó jẹ because I know you begin to fall for me. I mean, in time. Mukadam Vado don't call me. At the same time, you can call me Oluwabona. Because I'm going to share with my bond. Oh, really? Yeah, 100. Okay, can you more share for A lot of things you can do for. Like, you come now, to Kodo, we are not saying, I don't know. But Lord Bruku come. Oh, baby, Rosco, because I do Rosco for a living. Oh, yes, oh, baby, Rosco, because I don't damn in Cairo. Have you ever heard it? I don't do a lot of about to do it, but it's what I want to tell you. If my mom is going to come from that's what I do for you. You can't understand my body number. Both of us any payment is on phone pay you to everybody. Only the money did your work alone for 24 hours. Most remember must send the location so you track you back.
Nígbà mo gbé débẹ̀ 12 hours. Ìgbà ló ti conclude kó mo lò 48 hours. Mo ní tó bá lọ, ó sì lóhùn lówó, a sì lè negotiate. Àwa ṣetán 48 hours o. Kọ́ ọmọ lọlé o, ó lóhùn ò ní káàsì. Ó mú mi léde ATM. Kò sí nẹ́tíwọ́ọ̀kì ti rẹ̀ tọ́lọ́. Ó sì ní 3 hours òun pè mí padà. Òní ní 2 days sí pé tán gbére ni. Iṣẹ́ tó mi fi jẹun nù o, kẹ́yìn kankan wọ́n máa fi àmàlà. Hi. Like, ìkọ́nù àwọn tó jáde fún 48 hours. I think that's nasty. Nasty because so nasty. Yes. Àbí burúkú kan tó kù yàtọ̀ tó ayọ̀. Ṣé gbogbo ara rẹ̀ ló dá ní? Àmọ́ mo ní mi ò fa wọn bá fún. I leak everywhere pẹ̀lú òyìnbó lórí burúkú tó kọ síbi àyà rẹ̀ tí ó correct. I leak everywhere. Kí ló fẹ́ kí n ṣe? I told licky for her because I wanted to satisfy her and I did everything. Now, mo ti render her services. Ṣé kò yọ sanwó sẹ́mi? Come on, baby, just wo ẹ̀jẹ̀ lépo kẹ̀kẹ́ o. Okay, now I'm getting it. Any nasty report we work for you for 8 hours here, so you the one who knows. Are you daft? Are you mad? Are you crazy? It's stupid. Is this silly? Like for real? Like animalistic tendencies you have? Like Obiomo. You don't call me Obiomo just now. Mo ask you out. Was I the come lórí down? Yeah. Said I was small doctor bang down. What I come lórí bang down? Because you're stupid me. See what about stupid? Oh, eti edi, but those of that's what I'm doing for a living. Báwo ló ṣe máa gbọ́ ọmọ tó ní sanwó ṣoṣo free ní ẹni? I don't do. I'm okay, ṣe rẹ̀. Will you keep short? Are you okay? I got my ID card with me. I'm a Rosco. I do ladies for a living. They pay me regularly. No. You're very stupid. You are irresponsible. That's not stupid. Irú ẹ̀ báyìí bó ṣe rí. Àkí àwọn òbí ẹ̀ bí ẹ. Ó wá máa lóun ṣe Rosco. Obìnrin gbọ́dọ̀ máa fún ẹ lówó. No, ayé ti bàjẹ́. Ó tiẹ̀ dá tó fi ẹsẹ̀ ara ẹ̀ rìn lórí bàbá láti wá sọ gbèsè lójú. Because kò sí ẹ̀dá àlàyé tó máa ń bá wọn jóró ẹ̀wọ̀ tó máa wà pẹ̀lú àwọn ọmọ tí kò lè fún lówó. Èmi wà nínú orí láti gbọ́ ọmọ láti sanwó fún obìnrin ni. Kò ṣe fún irú bí ìwọ ọkùnrin wèrè asínwín tó ń bóbìnrin sí tó ń ẹsẹ̀ fóbìnrin fún. Ọ̀sínwín ni alùkúlùkù la gbọ́pọ̀lọ́ ẹ̀dá. Agbọ́pọ̀lọ́ ẹ̀sùgbó. Orí ẹ̀ bàjẹ́. Ó lọ sí. Ìwọ ló ń fọ́ọ̀mù big madam nu o. Lọ́ fa sìgá ló bọ̀jẹ̀ ló ń tún efi ta. Àwọn ẹgbẹ́ rẹ̀ náà ń fa bàbà náà ń fa iná ńlá. Káyọ̀ ọmọ tábà lọ́dọ̀ àwọn ọmọ mi náà ń fa igbó ńlá. Ìwọ ń fa ló bọ̀jẹ̀ cigarette. O form touch. I will show you what you don't expect in your life. Is this one bad? Who do you think I am? Who the hell are you? You don't know KY. If you don't know KY, don't you know Tobi? If you don't know Tobi, don't you know Sempisu? You don't know Sempisu? Satan was very kilo de nule. Ọbẹ̀ paresa. Tanyo. Alpha, what's up? What are you? We need jets for me. Oh, anybody really so Alpha. Asakelo for Alpha, my team over kawo kilo so. Tanyo. Ìjọba mi pè sọ dípò ọlọ́pàá jù. Pé mo ní ìdí àwọn mẹ́ta sí right now. Users kan wà wájú. Ìwọ gan hot sans. Go back pé Sodiq. Ọgbọ́n ni kó bọ̀ pé. Mad. Like 2 minutes, okay? Ẹ kò wá sálẹ̀ ní máa mọ bí mo ṣe máa kí o. Alright. You don't know the me jam, you don't bring no that jam. What is my team for last jam? Tí bá call me you go think say na mo le jam. Kí ni je pe ni? Ọwọ́ olúwẹ̀ ìbáyìí tó yẹ kí ìyá ẹ̀ kó ti fi ẹ̀ṣẹ̀ kó oṣù dá. Ó yẹ kó ti fi ẹ̀ṣẹ̀ give away tó wà nínú ìwọ jàkújà. Ìtàlẹ́. Tó ní lè wà bá mi ó fẹ́ tẹ́. Tàníọ́. Ó ní fa sìgá sìgá ó dìde sọ́wọ́n ta gbọ́gbọ́. I will deal with you personally. Ọ̀fọ́fọ́ kún tọ́ga tí ẹ ti yẹ. Tàníọ́. Kọ́ ọ̀fọ́ jù bẹ́ẹ̀ lọ kò sí ìgbìmọ̀ tó fẹ́ ṣe fún ọ. Really? Mercy don't wait my game. Tell them baby, I am not a mercy. Ọgbẹ́ni mo fẹ́ pàṣẹ náà. Ẹ paná sìgá mọ́ lójú. Paná sìgá mọ́ lójú. Má paná làákà yẹn. Má fi ìgbà tí ń sá ti sínkà sí ọlọ́pàá. Ó yẹ wọ́n jà fún ẹjọ́ ìtajà. Ó ṣe rẹ̀. I will teach you a big lesson. Oh, wọ́n ní wọ́n ṣe kó ṣe rẹ̀. Ó dẹ́gbọ́n tó sí. Mi ò ṣe. And even if I want to do, if I want to consider you pay me. That's what I'm doing for a living. They play with us. They play. Àwọn bàbá ńlá kò bàbá ẹ̀. Wọ́n ṣàwọ̀kọ́ tó ṣe wọn mú jẹ lọ́dọ̀ yìí. Ó fẹ́ dáná sun kídìní ara ẹ̀ ló bọ̀jẹ̀ tí sìgá ó yà mọ́ pàṣẹ kọ́kọ́ yí ọ sí dá lórí. Táyé.
Olo, kọjá biggest fish, kọjá biggest fish. Wọ́n á dín inú mi. Oya, stop, bàjẹ́. Èló lélẹ̀. 8,000 ló wà ń bẹ̀. Sáàdì ohun tẹ́mi àti yín jọ sí ní 8,000. Lóòótọ́ 15,000 lájọ ṣe, ṣùgbọ́n owó tí mo fẹ́ gbà ní mi rí gbà. Ẹ̀rí gbàǹgbà mò ń kó fún yín lórí bẹ́ẹ̀dì, ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń pariwo. Tí wọ́n sọ pé kọ́kọ́ pa yín tẹ̀bà fún mi 15,000. Nígbà tẹ́lẹ̀ ń dùn ni. Gbàtẹ́rẹ́ ń dùn ni. Bẹ́ẹ̀ ṣe wá ń lọ lé nísìnyí tọ́kọ̀ bá pa yín kọ. Wọ́n ní mọ̀ pé ilẹ̀ fẹ́nu ara yín pẹ̀kọ̀ sínú rẹ̀. Màníjà ara kò bá. Gbàtẹ́rẹ́ wá ń dùn, ẹ ti wá ń fẹnu sọ̀sọ́ kúṣọ̀ ti fẹnu kọ. Ó dá má bínú. Ẹ má bẹ̀ mí o! Ẹ san 15,000 kan tó kò lóde. Má bínú, dákun, má bínú. Kí má bínú fún kiri 7,000 tó kún kọ. Má bínú ọkọ mi dákun, má bínú. Ta lọ́kọ yín? Irọ́ o. Lẹ́gbẹ̀gbẹ̀ lásán mọ̀ jẹ́ sí yín o, ta lọ́kọ yín? Ẹ má pè mí ọkọ yín mọ́. Ó dá má bínú. Mi gbà bẹ́ẹ̀. Gbogbo àdúgbò tẹ̀ máa gbọ́. Má bínú. Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń promise mi lèmi náà forí kakú àwọn kankan tó fẹ́ fowó ṣe. Má bínú. Mo ti pè yàn kápẹ́ kó wá gba 15,000 lọ́wọ́ mi báyìí. Ká bó lè tún padà wá tí n bá padà wá, màá fi ìtókù kún. Padà wá gbo. Ibi. Ẹ fẹ́ parẹ́ sá. Ló máa ń jẹ́ àríṣù. Ọ̀gbẹ́ni ò tún padà wá bí wọ́n. Kárí pé yẹpẹ̀ wà nílé màá ní kẹ́ bùrá ní. Àmọ́ bá ní kò bàjẹ́. Ẹ mọ̀ fọ̀ tẹ́ wá ti dẹ́nu ọ̀nà. Àwọn yẹpẹ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ fi ọwọ́ gbàjọ kẹ́ wá bù. Ẹgbẹ́ sọ. Ní tí mo sọ jẹ́ sọ̀rọ̀ tán. Tẹ́ bá ti wá bu yẹpẹ̀ sọ́wọ́ ẹgbẹ́ sẹ́ ìwọ̀nba bàtà márùn-ún síwájú kẹ́ wá wo ìgbà ẹgbẹ́. Ilé náà ti sá mi sàkúsà. Ilé náà ti gbowó tì. Ilé náà ti sá mi sàkúsà. Ilé mo ti sọ pé màá san 15k tí mo san 8k. Òun náà ṣàmọ̀ bẹ́ẹ̀. Ẹ sì gbọ́dọ̀ padà wá mọ́ torí mo sọ yín di àrọ̀wá nù. Àrọ̀wé sì bojú wẹ̀yìn. Odò yóò tó gbọ́dọ̀ sàn. Tó báyẹn ni. Tó tún bojú wẹ̀yìn sí mímọ́. Tó jù bẹ́ẹ̀ lọ. Èmi ìfowó báyẹn ṣe iṣẹ́ tí mò ń ṣe jẹun rèé. Ẹ máa wọ́n bíìsì tí mò ń gbọ́ ni. Ẹ̀mí ìlú náà la wá ṣe. Ó lò sí. Aláìmoore. Ẹgbẹ́ sọ̀tọ̀. Aláìmoore ni ẹ̀mí ìlú náà la wá ṣe. Ẹ mọ̀ pàtẹ́ bẹ̀rẹ̀ sí ní sẹ́jú bí ẹni tó ti fẹ́ kú. Mo tún ní kẹ́rin ní kẹ́rin pàtẹ́kùn 5 minutes. Ẹ bẹ̀rẹ̀ sí ní rọ́dánù báyìí bí ìyóò ńlá bẹ́kúta. Ẹgbẹ́ òtí lọ́tọ̀. Ọ̀yẹ́ ta. Ẹ̀dílé kẹ́kọ̀ọ́. Adípò má bínú. Fún kí ni wọ́n bẹ̀rẹ̀ ilẹ̀ bí òsì. Ẹ máa sán yín bàtà lórí. Máa sán yín bàtà lórí. Ó lè jù ẹ lọ. Ẹ bọ́tà. Ó dá o. Ọjà kìíní. Tẹ́ bá tún pè mí. Tẹ́ bá pè mí kú pa yín. Lórí ọjọ́ ìgbà tó báyìí kó tún máa wọ gáàdù. Olùsíṣẹ́ táwọn tó kọ máa dùn. I do am now, you come dey look and say you go die. Mo fẹ́ ṣe bẹ́ẹ̀ tó fẹ́ kú lábẹ́ mi náà. Mo tún ronú pé 17,000 yín sọ pé tó yín báyìí kù tí ó tó òkú yín kú lábẹ́ olúwa rẹ̀. Olùsíṣẹ́ ìdàgbà tó báyìí kẹ́ tó mọ̀ tẹ̀lé Rosco. Ṣé wàá pé mo nídìí owó? Ṣé wàá fọ́ọ̀rù yín ni? Odò yóò tún gbọdọ̀ sàn kó bojú wẹ̀yìn mọ́. Olùsí alákòóbá. Tí máa ra plọ́tọ̀ ní kí 1,000 nísìn. Àtàwọn kankan sọ́wọ́ òtítọ́. Àwọn làwọn parọ́. Ṣé Rosco pé 8,000 tí wọ́n gba ẹni sí? Kò sí sàgárà tí ń gba 8,000 lóṣù. Nísìn, wọ́n ti ṣe ń ṣẹ́wó sí owó olúwa. Ó tún ti bàjẹ́. Àbí kí lọ fi gbogbo owó yìí? Kí lọ fi ṣe gíbi nípa àwọn sàgárà tí bá pàdé lọ́nà? Wọ́n lè rò pé àmì ìṣẹ́ ṣòwò. Tọ́lá àwọn tó fẹ́ sórí fún ìgbà mìíràn, àwọn wọ́n fi wọn sọ̀rọ̀ bàjẹ́ ń parí. Àbí kí lọ fowó ìrasọ́nù stọ̀ ni? Kí wọ́n pín fáwọn alágbè. Tó lè rò pé àmì fẹ́ lo kádàrá. Àbí kí wọ́n lọ fowó ìdáràn ni? Láti bí mo dé fún àjà jíjà kan. Àbí kí n mọ̀ fún owó yìí sẹ́kẹ̀ àwọn pọ́tẹ́lì. Wọ́n lè tẹ̀lé mọ̀sùn owó àmì sí. Èmi ò sì lẹ́mìí tí mo bá yẹn pa wà lálejò sáré. Hello, sir. Sir, mo wà pẹ̀lú. Wọ́n fún mi. Thank you, sir. Ẹ kì í wọlé ṣẹgbọ́n, ẹ kì í wọlé sá ẹ̀rù mú wa ń ta àwọn ọkọ̀ màmá òbí ní sáǹsì bíbá yìí. Inú mi ń dùn ní. Sir, ẹ má bínú, orúkọ mi lẹ́yìn bẹ̀. As in, orúkọ mi lọ́wọ́ lẹ́yìn bẹ̀. Ọ̀rọ̀ àmà pè é padà sá. Ọlọ́run, síbi tó wí bá pẹ́lẹ̀ àdìrẹ. Ṣé?
Dami ọlọ́mọ Dami lọ́lá onírànú Cairo Dami lọ́lá ọlọ́mọ àti mọ́. Ṣé bá ṣe kí ìyá yín lẹ́nu? Èmi lè ní bàbá ẹ̀ lórúkún ẹjọ́ ẹkúlẹ̀ ẹ má bínú torí Ọlọ́run o tó bá sọ sí máa fún ọ lẹ́nu irun góòlù ló di dúdú wa ni má bínú kí ni mo lẹ́yìn wọ̀ sínú lẹ́yìn. Ẹ̀yin àgbọ́dọ̀ jẹun àgbọ́dọ̀ wẹ̀ àgbọ́dọ̀ fẹnukẹ́nu wá máa rùn síra wa. Sẹ́nu sí ma sọnù mo lẹ́ ẹ̀ gbọ́dọ̀ mí ẹ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ jókòó ẹ̀ gbọ́dọ̀ tanná ẹ̀ gbọ́dọ̀ sí nǹkan kan fẹ́lẹ́ sọ̀kè ẹ̀ gbọ́dọ̀ lo mo máa gbọ́ fóònù yín ẹ dákun mo wèrè yín wá wà nígbà tí mi máa sọ jẹun. Ọmọ ní kíchìn ọtún kíchìn ṣe. Mo dẹ́nu bó ló ṣe wá jẹun. Àwọn ọmọ kékeré ni ó dẹ̀ ní ọ̀sà ojú ló ń rojú ṣàánú. Ojú ló ń rojú ṣàánú lẹ́ni gbẹ́láìsì tí mo fọ́nrán lọ́dọ̀ àwọn àràbù fún ṣé ẹ wo fíìmù jagunjagun ẹni tó jú ṣàánú tó gbóúnjẹ fẹ́lẹ́wọ̀n bẹ́ẹ̀ ṣé ẹ mọ tójú rẹ̀ rí ojú yín ó rí ju bẹ̀rẹ̀ lónìí. Ẹ má bínú ẹ má bínú ẹ wọlé kí n sì bàjẹ́ ẹ wojú mi òmìnira kí náà pe lẹ́yìn gáàsì ó ti wá dáa ẹ wà á tàn abẹ́ mọ̀ tán bẹ́ẹ̀ sì wá wà ẹ wà á da iná mọ́ ẹ wà á dojú bojú burúkú yín ṣé ẹ lójú àánú tẹ ní yọ wà á kù síta tẹ ẹ bá wá kọ tẹ ẹ ń bẹbí bẹ́ẹ̀ sì wà yíbi tẹ wà tẹ kù sí ẹ̀yin mo fún yín bẹ́ẹ̀ fẹ́ mọ̀ fòrò kí fòrò yín pa ẹ gbà bẹ́ẹ̀ dáhùn ọ̀yà ẹ tún bẹ́ẹ̀ mo bọ̀ ẹ̀ sí káyọ̀ ọ̀bà yíjà tí bá dé tí bá wá yín tẹ́ ẹ tó ń bí ẹ̀ tí ìjòlè fún ẹ̀dá fún abẹ́ ẹ ṣé ẹ ti ṣe ìwọ àbíkú ká sí yóò. Ẹ jẹ́ kọ́. Mo lè sọ pé kò ní òjò láti ilé ní kí n jẹ́ kí. Gbèdé tó ta ní. Mo sọ pé kò ní òjò láti. Láti tẹ́ ìbá jiyàn kan lóye. Ṣé wọn náà fẹ́ máa tan gáàsì ni? Ṣé bẹ́ẹ̀ bí ìyẹn ni? Mo kí ni. Àní tan gáàsì yìí tó bá fẹ́ pa wá la máa pa wá. Mo ti ti lọ ẹ jẹ́ kó ra wọ̀ ọ́. Tó bá wù ọ̀kan ṣe wá sílẹ̀, tó bá wù ọ̀kan má ṣe wá sílẹ̀. Àní tan gáàsì yìí. Àti àwọn ọmọ tó bá yín fà tó ká sọ máa ṣe é ní ojú síbẹ̀. Èmi tí gbogbo ayé mọ̀ ní Cairo tọ́hún bí ẹni mo wò a ṣe lóòótọ́ ni ìgbà ọ̀tọ̀ lọ bí òrèrè mo ṣẹ̀ṣẹ̀ gbà ní pílẹ̀ ń yọ̀ mo jálé onílé mo fi bò tèmi lẹ́yìn mo káwọn ọmọ ọlọ́mọ wá Cairo mo lò wọ́n bí ẹrú mo ti pa wọ́n sápá ayé mo wá kọ́tùmọ̀ tèmi kúrò bí mo lọ fi wọ́n ṣòwò ọmọ tí mo gbóyó mọ́ mi lọ́wọ́ mo kó wọn lọ lú ìbò ará alé gan sàn jù wọn lọ oríta mo mọ̀ tí ń dà mí láàmú nínú wọn bá tiẹ̀ nínú àbẹ̀bẹ̀ mélòó ni wọ́n bẹ̀ mọ̀dárí ẹ̀sẹ̀ mi ìdí mọ̀ sí ní bàbá Cairo àwọn àràbù tí wọ́n nílé ní ìsìnwó ìdè mi jáde dẹ́kun ṣé ilé onídùúró tí ń sanra tèmi ń gbẹ̀mí wà kó lọ ni mo mọ̀ dáràn onídùúró mi gan ti sórí burúkú lọ táwa lọ lọ́rọ̀ mi báyìí o. HIV pẹ̀lú àwọn àrùn ìbálòpọ̀ oríṣiríṣi níbo lẹ ti pélé kí tẹ̀ mọ́ bèrè lọ́wọ́ mi gbàtẹ́pọ̀ oríṣiríṣi obìnrin lè gbé kiri mo dẹ̀ sọ fún yín títí mo wí mo sọ ẹ̀ gbọ́ náà ẹ̀ tẹ̀tí bára yín sìn ọ̀tọ̀ nìkan tí mò ń bá bọ̀ ọ̀tọ̀ nìkan tí mo wá bá ń bí báyìí mo fẹ́ wá bá yín pé alimatin travel and tour wọ́n ti bá mi ṣe Canada mi ó dẹ̀ wà very easy èmi ń lọ ń tèmi kí wọ́n gbé fáyín ọ̀rẹ́ mi pa yín náà wá lọ ṣe tiyín o kí o gbọ́dọ̀ wọn lọ sí Canada pọ̀ ẹ wo ibi tẹ̀tí bára yín náà òun náà ló dáa èmi ń lọ o tó bá yẹ jẹ́ màá bá bí màá bá ń transfer owó ṣá ẹ ti tẹ̀kí ara yín pẹ̀lú bí tẹ bára yín dé ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́
ẹni a sọ fún ọba jókòó kò tẹ́ ń ṣe ìwọ́dé mọ́ láì. Ó débẹ̀ mo tún sọ fún ẹ, mo bá ẹ sọ̀rọ̀ títí, mo sọ fún ẹ, mo ṣàlàyé fún ẹ. Ìlú yìí ò gbàgbọ́ nǹkan tó ń ṣe yìí. Tó bá yẹ jẹ́ ṣá, má máa pè yín. Bí ẹ tọ́lọ́run bá yọ yín bẹ̀, ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́. Ó ṣòfò ni. Kò parẹ́. Wọ́n kò pàṣẹ rárí kò ṣòfò. Bóyá tí bá fún ọjọ́ kò yẹ kó pọ̀. Olórí ìlú. Ó wà lára rẹ̀. Onígbọ́ yìí. Lórí burúkú sọ̀rọ̀ ni. Lórí burúkú sọ̀rọ̀ ni. Àlàyé bàjẹ́. Lórí burúkú sọ̀rọ̀ ni. Ó ṣe ibi tẹ́ ti bẹ̀rẹ̀, ẹ ṣe ibi tẹ́ bá dé. Adúpẹ́ o Jésù, ibi tẹ́ wà lọ. Ẹ ṣe ibi tẹ́ ti bẹ̀rẹ̀, ẹ ṣe ibi tẹ́ bá dé o. Yálàyà. Adúpẹ́ o Jésù, ibi tẹ́ wà lọ. O ṣeun. Mama, kí lẹ kó síbí ọ̀pẹ wà yìí? Ṣé wọ́n ṣe house fellowship nígbà because I don't understand. No new strategy sí ìyálàyà ṣe tọ́ṣẹ̀ kó sí nìyẹn. Rainbow colour mú máa ń wò yìí. Nasi, Diva, èmi náà lè kú. Ṣé rí èmi ni gbogbo àwọn máma gbá àwọn tẹ̀gbẹ́ mi ì tó bí kankan nínú bẹ́ẹ̀ mi ò fẹ́ kí ẹ pè mí ní àwọn orúkọ yẹn mọ́. Elizabeth lórúkọ. Eli what? Elizabeth. Ọmọ wípé oúnjẹ yín lójú rẹ̀ ṣe rí mi yìí nírú ìmúra tí mo wà. Èmi ti gba Jésù sí ayé mi. Jésù? Bẹ́ẹ̀ mo dẹ̀ fẹ́ kẹ́yìn náà kẹ́ gba Jésù sáyé. Ṣebí èmi ni mo kó yín wá láti Nàìjíríà kí ẹ máa ṣaṣẹ́wó lórí. Mo wá fẹ́ kẹ́ fi ọwọ́ ẹ̀ kẹ́ rí i. Ṣé ní gbogbo owó tó kù tẹ́ fẹ́ fún yín láyé àti wọn? Bẹ́ẹ̀. Màmá ti ṣe promo o. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Jésù kò sí òfin. Gbogbo inú ara tó lóun fún ẹ tó sílẹ̀ báyìí bó ṣe wọṣọ yìí kò tọ́ sí ọmọ gidi rárá. Àwọn aṣọ tẹ̀ wọ̀ yìí kò dá rárá. Ó yẹ kí ẹ máa wọṣọ kẹ́ bo gbogbo ara yín kẹ́ wé skáfù sórí yín. Màmá ìfọwọ́ nǹkan like mi náà ni. Kẹ́ tọ́jú ara yín kẹ́ gba Jésù sáyé yín get a good man kẹjọ wà kẹfẹ́ ní gẹ́gẹ́ bí ìwà tí ẹ máa ń bù àwọn ìwà à ń fa sìgá à ń gbá à ń ṣaṣẹ́wó ìjẹkúdò gbogbo ìmúra yìí ká dé wọn nínú sórí kò tọ́ mo fẹ́ kẹ́ jí wá pa násì ṣebí mo inú sí mo sọ ẹ jọ̀wọ́ tó lọ lọ àti wọn náà dìvà ṣebí Deborah lọ sọ ẹ mo fẹ́ kẹ́ yí wà padà ẹ jọ ẹ gba Ọlọ́run sí máa yẹ ní ẹ jẹ́ kàkà fún Jehovah ìkéde Jésù Kristi mama Michael you go explain tire o because no evidence mo fọ́ kábíyèsí àdúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ rẹ wọ́n dúpẹ́ wọ́n ní ìlú Ọlọ́run ìgbà ọ̀pọ̀ gbogbo ká máa fa sìgá ká máa mú kún Ọlọ́run ẹ̀ bàjẹ́ Ọlọ́run ẹ̀ bàjẹ́ Ọlọ́run ẹ̀ bàjẹ́ àdúpẹ́ tí Jésù Olúwa wa àgbẹ̀ Jésù násì Deborah. Gbọ́dọ̀ akẹ́kọ̀ọ́ ló ń sọ wáyé. Gbogbo àgbàdo yìí pé
Ọlọ́run ọba máa jẹ́ dáríjì gbogbo ìṣègùn táwọn ti ṣe Ọlọ́run dáríjì kó dáríjì kó dáríjì. Má ṣe ayé ló ń gbé. Mo ṣe tán ó dáa pọ̀. Tó bá jẹ́ mo gbọ́n táwọn ènìyàn ń sọ ni, ayé mi ọba máa ti rí bó ṣe rí. Ẹni tí mo tún lóyún fún, ó lọ́mọ lòun fẹ́ yà. Máma tún ní pé tí n bá fi bímọ obìnrin, àjọ máa ṣiṣẹ́ olóṣòwò láti lè fi san gbèsè tó gbé wọn Cairo. Táyé mi ò tún wá bàjẹ́ báyìí. Tẹ̀tẹ̀ ó àbò méjì lọ́rùn ká ló parí tiẹ̀ náà. Ojúbẹ́ tiẹ̀ ṣèlú ọ̀dọ́ lóyún. Mo fà àwọn ẹbí mi sí Nàìjíríà nínú ìrìnàjò wà lù Cairo. Iṣẹ́ ni mo wá ṣe àtàwọn tí mo gbájú mọ́. Ọkùnrin ni mo tẹ̀lé. Ọkùnrin ló kó àìsàn ìbálòpọ̀ sí mi lára. Mo bá ní kí n dolóṣó, kí n lè kó àìrùn yìí bá gbogbo ọkùnrin. Èyí ló mú mi jọ ìlóṣó. Òwárí tí mo ṣe bẹ̀rẹ̀ mi. Òwárí àìsàn mo ti náwó. Àwọn òbí mi lọlé. Ọ̀wá lóyún inú rẹ̀. Ọmọ bá fún ọba fà ní kó bí. Ó sọ fún ìta bàbá lọ sọ́jà rárá kó mọ gbégbé gbégbé lọ́wọ́ lórí bí mo bá yára mi dé. Sójà ò sì ní lóyàn fún 5 minutes kí 10 years mọ́ kó náà lórí èèyàn. Nínú táìmù tá a mọ̀ pé wọ́n fi lè mú bí 30 years ló ti yọ kó náà ọjọ́ tẹ̀fẹ́ lù láyé. Tí kú bá wá sí báyìí tó wá la yín jẹ́ bí kírísì, èmi máa tọ́jú àwọn ọmọ yín. Ẹni tí ó ṣùyàwó yín ló kórè. Bóyá kẹ́ ẹ dá owó mi padà àbí kẹ́ ẹ gbé ọjà mi ránṣẹ́ sí mi. Agoro, èmi Adéfredo ti bá bínú tán kó máa bàjẹ́. Àrò! You go better make you come outside forever you dey hide o. Tí bá gbá ẹ mú, máa dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ ìyá ẹ. She dey threaten now. Threaten àwọn tani? Threaten àwọn tani? Anybody ọmọ threaten mi o. Just take it serious and talk about it. Mr. B wants to know everything. I gave you my word. Iye ta jẹ. Ẹ ọmọ jẹ́ yẹn ní lájọ́ ṣe tó bẹ̀rẹ̀ ní. Mo fẹ́ bá mi fọ wàhálà yìí, mo wà bí báyìí fún ẹni fún ọgbà. Yọ bọ̀. Ẹ bá mi nọ tọ́ bí owó. Bá mi nọ tọ́. Aláwọ̀ fẹ́ fa ipa wàhálà. Ìwọ tó jẹ́ pé àjọ gbé orí ilẹ̀, àjọ jẹ eku, àjọ gbé orí ilẹ̀, àjọ jẹ ẹja, owó fẹ́ dalẹ̀ ni. Ìwọ àti talẹ̀ jọ jẹ ẹyẹ. Ǹjẹ́ o bá ti délẹ̀? Mi ò ti délẹ̀. Eléyìí ti délẹ̀ bẹ́ẹ̀. Ẹ jẹ́ àlọ́ ọkọ̀. Let's go and wọnú ọkọ̀. Let's go and wọnú ọkọ̀. Ó ní o lọ pààyàn, èmi ò fọwọ́ sí o. Wọ́n ṣe pé wọ́n ní kí n lọ pààyàn lásán. Ẹni tí wọ́n ní kí n pa, òun ló bí mi lọ. Màá ṣiṣẹ́ yẹn.
ṣé wọn kàn nígbà fún mọ́ nínú ìgbàdà àwọn tó bá dẹ̀ fẹ́ jẹ bẹ́ẹ̀ láti ṣe ránṣẹ́ sí i. Who the hell are you? A very young man with red eyeballs. Tí wọ́n ní red eyeballs literally ní òfin kojú ẹ̀ ìsáná. Ikú ayé ni bàbá yìí. Tí ẹ kọ́kọ́ wo kóòtù tó wọ̀ náà ó yá ni. Gbogbo ẹ̀ ṣe lẹ̀ mọ́ lára atẹ́gùn fẹsẹ̀ lára yẹ kó máa ń disturb brain yàn. Ẹni ẹ̀rọ sí ọ̀sán tó máa ṣe tí kò ní fẹ́ ṣe rẹ̀. Ṣé kì í ṣe bí ti lọ́jọ́ ìfẹ́sẹ̀ jẹ́ kí n mọ̀? Ẹni náà bá wà máa máa fọ́ bẹ́ẹ̀ mọ̀. O ò gbàdúrà blessings, o ò gbà ti protection, o ò gbà ti favour, ó wá jẹ́ àdúrà ìdáríjì. Wait, o ti fi mọ́tò gbà lọ. Ikú tó bá ojú gbà yìí, òun ló pa fún mi. Ó ti ṣe mí fìlà báyìí. Èmi ló kàn ó. Èmi ni kú kàn ó. Yeah.